Ẹ jẹ́ máa kí wa wípé a kú dédé àkókò yìí níbi gbogbo tẹ̀ tí ní àǹfààní láti máa wo ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ò nílé, ibi tó bá ti dé bá ní báyìí náà la ti ń sọ. Lára àwọn ìgbìyànjú gbéròyìn káàkiri ilé ìta ń bá kiri ìta tó bá dé àdúgbò tá a wà yìí ọ̀tọ̀ nìyẹn, ṣùgbọ́n ọ̀tọ̀ ní tá a bá débi báyìí ìròyìn ọ̀tọ̀ míì ló tún tẹ̀ mí lọ́wọ́ tí mo sì wò wípé ẹ jẹ́ ń fi tóun yan àwọn aráalé nítorí wípé tí súnkànún tó bá súnkàn ògiri bó pẹ́ bóyá lọ́jọ́ ọjọ́ kan súnkànún á yíjú padà. Méjì ni, ọ̀nà kínní kó sàsálà fún ẹ̀mí ara rẹ̀, ọ̀nà kejì kó kọjú ìjà padà sí ni. Mo like courage tí ẹgbẹ́ àwọn ọlọ́dẹ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà OPC, ẹgbẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò inú igbó, courage tí wọ́n summon láti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣígun fún àwọn, kó fún àwọn náà láàyè láti kọjú àwọn ikọ̀ Fúlàní tí wọ́n jẹ́ dánàdánà tàbí ikọ̀ Boko Haram, kó wá rí ìyàtọ̀ ń bẹ̀. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tẹ̀ tí ní àǹfààní àti máa wò wá. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi ìnẹ́kan lórúkọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara kíni mi pàjọ méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì yàn. Ìṣọ̀lá oníròyìn yìí òun náà ló tún dé lákòókò yìí. Ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ subscribe sórí ìkànnì wa. Tẹ́ bá subscribe, ẹ tẹ notification bells, ẹ rí option, ẹ tẹ all, a lè máa fún yín ní àkíyèsí tá a bá ti post sórí afẹ́fẹ́ ń bì báyìí. Ẹ má sì gbàgbé ẹ bá wa like, comment, share lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá jùlọ ilẹ̀ kóòtù jíire nílẹ̀ Yorùbá àti à ń bì báyìí àti àwọn ìtàn àdáyébá lóríṣiríṣi òun náà la máa mú wá fún yín tó sì sí àmúlùmálà ń bẹ̀. Ẹ wò ó lónìí òun náà ni ìròyìn kan gbé kódà ìwé ìròyìn Punch tó jẹ́ ìkan lára àwọn ojúlówó ìwé ìròyìn lórílẹ̀-èdè Nàìjíríà ó gbé jáde láàárọ̀ òní yìí látàrí bí ètò ààbò bí ó ṣe mẹ́hẹ lórílẹ̀-èdè yìí, tí ètò ààbò tí kò fẹsẹ̀ múlẹ̀, ìlú ò fararọ débi wípé èèyàn ò lè lọ sóko kọ́kàn rẹ̀ balẹ̀, èèyàn ò lè lọ sódò kọ́kàn rẹ̀, kódà ẹni bẹ nínú ilé tó fowó ara rẹ̀ kọ́ nínú àdúgbò tó wà bó bá sùn inú fo àyàfo òun náà ni wọ́n fi ń sùn látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ yìí lọ́ta láti ọwọ́ àwọn ikọ̀ Boko Haram àti àwọn ikọ̀ tó tẹ̀ jẹ́ pé a lè wá dárúkọ wọn tán. Àwọn Fúlàní ọ̀gá wọn tí wọ́n wá ń bẹ̀ ẹ̀ wá gbọ́. Eléyìí ló mú kí àwọn wọ̀nyí sọ pé àwọn ò lè káwọ́ bọ́tọ̀, wọn ò sì lè káwọ́ gbéra láti máa wò pé káwọn ọmọ sìn kankan lórí rẹ̀, ṣùgbọ́n àwọn ò lè dá sìn kankan láì sọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láìsí nínú rẹ̀. Ẹgbẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò inú igbó tí wọ́n pè ní Nigeria Forest Security Service, ẹgbẹ́ àwọn ọlọ́dẹ Professional Hunters Association of Nigeria, ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà Farmers Society of Nigeria àti ẹgbẹ́ Odùduwà ìyẹn OPC, Odua Progressive Congress ìyẹn tàwọn Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ẹ mọ̀ tí wọ́n sọ fún ìjọba àpapọ̀ wípé kí ìjọba àpapọ̀ kó fún àwọn láàyè, kó kọ̀ ṣígun fún wọn, kó sọ wípé àyè gbà wọ́n láti kojú àwọn ikọ̀ yìí nítorí wípé ó ní í ṣe pẹ̀lú ẹ mọ̀ pé àwọn Boko Haram tá à ń wí yìí, àwọn Fúlàní tá à ń wí yìí kọ̀rọ̀jọ̀gbọ́n ni wọ́n, ṣùgbọ́n àwọn wọ̀nyí wọ́n sọ wípé ń táwọn bàbá wa tí wọ́n fi ń jẹ ẹ̀kọ́ abẹ́ ìwé ló wà o, tí wọ́n sì fi ń wọn ẹnikẹ́ni. Wọ́n ní àwọn ní oògùn tó dájú táwọn lè fi dojú kọ wọ́n tó sì jẹ́ wípé ìgbà àfẹ́rù oko àwa wọn bẹ̀ ni. Nígbà wọ́n ṣàlàyé wípé ṣebí láyé ìgbà wọn baba ńlá baba wa láyé ìgbà wáṣẹ̀ tí ogun bá ṣẹlẹ̀ ńgbà náà inú igbó sígbó ni wọ́n ti máa ń sábà jagun tàbí ibi tó tẹ́ tí ò bá sì síbi tó tẹ́ bí inú igbó sígbó. Eléyìí tó mú wọn tó fún wọn láàyè
tó jẹ́ wípé wọ́n lè dojúkọ nínú igbó tí àwọn ikọ̀ Boko Haram, àwọn Fúlàní, àwọn ajínigbé yìí tí wọ́n ń kó ara wọn sí. Wọ́n ní àwọn mọ̀ nípa inú igbó dáadáa. Àwọn mọ́kọ téwé ń jà, àwọn mọ́kọ tí igi ń jẹ. Wípé kí ìjọba àpapọ̀ kọ́kọ́ fún àwọn láàyè báyìí káwọn kọ ojú wọn látàrí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. Wọ́n wá sọ àwọn èèyàn, wọ́n sọ wọ́n di màálùú táwọn èèyàn ń pa lójoojúmọ́ fún ìnáwó. Wọ́n sọ wọ́n di ẹja tá a kò lè wọnú odò lásìkò tó ń wá, ká ju àwọn síbẹ̀ ká sì kó nǹkan tó ń wà ń bẹ̀. Bẹ́ẹ̀ gbàgbé ní ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Plateau, òǹkà tí wọ́n lè kà ni o. Òǹkà tí wọ́n lè kà òun ni wípé ní ọ̀sẹ̀ tó kọjá lọ lọ́hùn-ún 51 people èèyàn òun ni wọ́n pa. Ọ̀sẹ̀ tó kọjá yìí 52 people èèyàn ni wọ́n pa. Òǹkà tí wọ́n lè kà ni o. Àwọn míì wà tí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn tó jẹ́ wípé àwọn mọ̀lẹ́bí wọn wọ́n ti palẹ̀ wọn mọ́, tí wọ́n sì ti ṣe gbogbo tó tọ́ láti fi bòkú láṣìírí. Wọ́n ti ṣèyẹn. Ìyẹn ńkọ́? Ọ̀pọ̀ míì ńkọ́? Kódà wọ́n sọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ti fi wọ̀nyí pé àwọn èèyàn tí wọ́n lé ní 2,000 people ni wọ́n sọ di aláìnílé. Láìṣe pé bóyá ìjà wà láàrin àwọn ẹ̀yà kan tàbí ẹ̀yà kejì. Láìṣe pé bóyá agbọ́nmisómi tó kọ́ ń ṣẹlẹ̀ láàrin ìlú. Kò ń ṣe pé bóyá àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ń jà. Wọ́n sì pera wọn ní agbésùmọ̀mí terrorist. Wọ́n kò déédéé ya wọ agbègbè kan, wọ́n sì jẹbẹ̀ mọ́. Ṣùgbọ́n àwọn Àgbẹ̀kọ̀yà, àwọn OPC, àwọn ẹgbẹ́ ọlọ́dẹ, àwọn aṣọ́gbó, wọ́n ti ní kí ìjọba fún wọn láàyè. Bóyá ká bẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ bá fún wọn láàyè, ẹ fún wọn láàyè, ẹ jẹ́ káwọn náà kí wọ́n gbìyànjú. Ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà yìí ó mà ti dà gan. Ó ti dà gan. Kò ṣeé dá nìkan gbé fún àwọn ọlọ́pàá, àwọn sójà. Wọ́n gbìyànjú o. Wọ́n gbìyànjú pọ̀. Wàláì tàláì súnmọ́ bíláì, wọ́n gbìyànjú. Lára iṣẹ́ tí mi tẹ̀lé yàn láàyò òun ni iṣẹ́ ológun. N lè parọ́ fún yín. Nítorí pé kí èèyàn ó fi mọ̀lẹ́bí rẹ̀ sílé kó sì lọ́ọ́ máa fẹ̀mí ara rẹ̀ wéwu fún àwọn ẹ̀mí ẹlẹ́mìí tí ń ṣe mọ̀lẹ́bí rẹ̀, ṣùgbọ́n tí wọ́n kàn jẹ́ ọmọ ìlú rẹ̀. Ṣùgbọ́n ní ìsinyìí àwọn OPC, Àgbẹ̀kọ̀yà, ọlọ́dẹ, wọ́n sọ wípé ẹ jẹ́ kówó máa gbé báǹkì, kóògùn wọn máa gbélé, kí tìta wọn máa gbé tìta, kí tinú wọn máa gbé tinú. Wípé kí wọ́n fi àwọn eléyìí, àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé eléyìí tí a ní tá a jogún bá nílẹ̀ Yorùbá kí wọ́n fi kojú wọn. Bóyá tí wọ́n bá fi kojú wọn, bóyá eléyìí yóò tún mú kí ètò ààbò kó tún fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí i. Àbí ẹ̀yin ọmọ Yorùbá kí lẹ ní pàǹwí? Nígbà tá a bá sọ pé kí Yorùbá lọ tí kò bá sí àǹfààní pé kí Yorùbá pín, a sì wá lè dákẹ́ báyìí. Nítorí pé kíní yìí tó ń bọ̀ yìí, ṣé ẹ mọ̀ pé ó wọ ìpínlẹ̀ Plateau, ó wọ Jos. Láti Jos ó ti wọ Kwara. Kwara apá kan Yorùbá, apá kan àríwá ni o. Ó ti wọ ìpínlẹ̀ Kwara báyìí àti ìlú Ìlọrin, níbi tí àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n ń ṣiṣẹ́ láabi wọn, tí wọ́n sì ń wò pé tí ò sẹ́ni tí ó mì wọ́n lọ́wọ́. Ẹ wo, ẹ já fi èròǹgbà wa ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ má gbàgbé láti bá wa pín, láti bá wa share rẹ̀. Àyè sì wà fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ gbé ìpolówó ọjà wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, lórí nọ́mbà tí ẹ ń wò lójú amóhùnmáwòrán yìí. Ẹ kọ text mi lórí WhatsApp. Èmi náà ni màá dá yín lóhùn lágbára ṣe Èdùmàrè. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́, ẹ̀yà Yorùbá ò ní bàjẹ́ o. Mo gbóṣùbà káre fún ìgboyà eléyìí lágbára Ọlọ́run. Elédùmarè yóò fún wọn ṣe. Kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dákun, kí wọ́n dábọ̀, kí wọ́n fún wọn láàyè,
kí wọ́n jẹ́ kí àwọn tó kojú ẹ̀ yé ẹni bá mojú ògún òbí ẹni bá mojú ògún ojú ògún ẹ má bínú òní ń pa bìnírè ẹ fún wọn láàyè. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tá a jọ wò ẹ bá mi share ẹjẹ́ ó délé ẹjẹ́ ó dóko ẹjẹ́ ó dọ́dọ̀ ìjọba àpapọ̀ wípé àwọn kan wọ́n ti dìde o ẹgbẹ́ OPC Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ ọlọ́dẹ ẹgbẹ́ àwọn sọ́gbó wọ́n ti pawọ́pọ̀ fọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ pé ẹ fún àwọn láyè ẹ ṣègùn fún wọn ẹ ṣeun púpọ̀ títí gbà tá a máa fi pàdé Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi lẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi olómi ẹgbọ́n làwọn èèyàn ń pè mí láyọ̀ láyọ̀ la máa pàdé ó dàbọ̀.